níjọ́ tí wọ́n ń sun Kùránì nínú social media gbogbo ẹ̀lẹ́rí lẹ́gbẹ́ Ọlọ́run ṣeun kódà nǹkan kan ò ṣe ṣé nǹkan wá ṣe é ṣe àbí ò ṣe ṣé èèyàn ṣe ẹrọ pé èèyàn kan ló mú ta lọ́lọ́run ni ẹnìkan mú Ọlọ́run fún rẹ̀ ló mú ẹ wo ta ni Ọlọ́run nígbà tó bẹ̀rẹ̀ kínní ìmọ̀mọ̀fà ẹ̀pọ̀ èrè lọ́ọ̀ mi ọwọ́ mi ti pa ẹ̀pọ̀ rẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà kọjá pé afóṣìṣẹ́ ní 25,000 òṣìṣẹ́ kékeré kí náà bẹ́ẹ̀ bí sí 25,000 tẹ́ fún wọn kò ráńjẹ ẹ rí pé nísìnyí nígbà tó wọ́ bá ó sì wà lẹ́wọ̀n dìsìn wọn ìdájọ́ rẹ̀ o ṣùgbọ́n tó bá dájọ́ òdodo tí ò bá bẹ̀bẹ̀ tàbí kó ṣàtúnṣe life day láti bàtà ti gbà òmìnira yẹn ó kàn ń wọ́ òṣìṣẹ́ ni a kàn ń fọdún yìí dún so happy o àdúrà tá a máa ṣe ni pé nígbà tí ó bá yẹ lọ́dún tí ń bọ̀ independence ọdún tí ń bọ̀ kọ́lọ̀ jẹ́ alẹ́ happy. ṣùgbọ́n tọdún yìí kò sí happiness. kò sí happiness kankan fún Nàìjíríà kò sí ọ̀dà tí ká máa happy fún. because àwọn tí Boko Haram mú pa wọn lè happy. àwọn táwọn kidnapper tán gbé àwọn èèyàn wọn tán pa wọn tàbí fojú wọn rí èèmọ̀ wọn lè happy. wọn lè bí happy. kọ́lọ̀ ń bá fún ìjọba tó wà lórí ẹ̀ ṣe ni. ọ̀rọ̀ náà ó lágbára púpọ̀ o kọ́lọ̀ ń kó ṣàánú wa o. àbújọba o à ń pè wọ́n ṣàkíyèsí. àwọn ni wọ́n ń happy báyìí àti ilé wọn ìdílé wọn ló ń happy. ọ̀rọ̀ Nàìjíríà kọjá pé afóṣìṣẹ́ ní 25,000 òṣìṣẹ́ kékeré kí náà bẹ́ẹ̀ bí sí 25,000 tẹ́ fún wọn kò ráńjẹ orí epo náà bá ní mọ́tò. Òtò kájà tẹ̀lé kan fi jẹun. Bẹ́ẹ̀ni, bí a bá fẹ́ lọ Ìbàdàn ní ìsìn pé kó lọ Ìbàdàn kó bọ̀, epo tí ó gbọ́dọ̀ rà sọ́kọ̀ rẹ̀ tó bá tí ò bá fẹ́ képo taná 40,000 naira. Tó bá jẹ́ mọ́tò ńlá 40,000 naira to 50,000. Ṣé ẹ wá là ń happy independence? Ẹ wo ta ni Ọlọ́run nígbà tó bẹ̀rẹ̀ kínní yìí. Ìmọ̀mọ̀fà ẹ̀pọ̀ èrè lọ́ọ̀ mi ọwọ́ mi ti pa ẹ̀pọ̀ rẹ̀ ọwọ́ mi ti pa kúrò pàtẹ náà. Faruku ọwọ́ mi ti pa kúrò pàtẹ. Ìwọ bá wó yìí ọwọ́ mi ti pa kúrò pàtẹ náà báyìí. Muyideen Bello ọwọ́ mi ti pa kúrò pàtẹ. Wọ́n ń jẹ́ ìyá àwọn àfáà wa. N tán pè ní tẹ́rọ́rìsì nù. Wọ́n pè tẹ́rọ́rìsì lọ. Àwọn tán tẹ́rọ́rìsì. Tẹ́rọ́rìsì lù ú. Àbíkúrò pẹ̀lú bàbá rẹ̀ ṣe rere. Ẹ rí pé nísìnyí nígbà tó wọ́ bá ó sì wà lẹ́wọ̀n dìsìn. Ó bá fẹ́ dìsìn ẹ̀. Wọ́n ìdájọ́ rẹ̀ o. Ṣùgbọ́n tó bá dájọ́ òdodo tí ò bá bẹ̀bẹ̀ tàbí kó ṣàtúnṣe life day. Wọ́n gbọ́dọ̀ gbàgbé ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n gbàgbé ẹ̀ṣẹ̀ pé kúrá. Tí gbogbo àwọn tí ó kú yẹn tí kálukú bá ń dá pẹtíṣàn jọ bẹ́ẹ̀ náà mùsùlùmí ìyá mùsùlùmí ló yẹ kó pọ̀ jù. Ìkan náà wà l'Ábùjá kò ní wàásí kan ju pé across ojú àwọn àfà. Mo kàn fẹ́ rọ̀ yín ẹ̀yin àfà ṣe rí n tí máa fa wàhálà sí ìyàn lára láyé òun náà ni pé èébú kìí ṣe nǹkan rí ẹ̀rẹ́ nìkan tó ń bú tó ní kò kákún nínú kó jẹ́ pé kò ní agbára tó fi lè fèsì àbí kó rí pé àwọn ọmọ tán sọ̀rọ̀ àǹdí ohun tán lè fèsì wọ́n gbọ́ wọ́n ya gbẹ̀wù dání wọn ò kábébù rí àǹtó ẹjá ẹmọ́jà fèsì yóò máa dùn ẹni tó ń bú. Yóò máa dùn. Wọ́n bú ọ ní òdùn ìrọ́lọ̀ pa. Kò sẹ́ tó kùkù máa bú. Àwọn àárín wọn yẹn ẹgbẹ́gbẹ́sẹ̀ o, èmi ò máa rán yín létí irọ́ ni. Láàkà alharibu kóde àtò.
Ogun jíjà ètè ni o. ètè ni. Ẹgbẹ́ bá ṣe mú ta lọ́lọ́run yẹn mo fi ń kí àfá ọmọ mi yìí oníyàwó mẹ́ta. Ó náà lo ọgbọ́n rẹ̀, ó lo ète rẹ̀, ó fi ràn ìsìlámù lọ́wọ́. Ànábì ló sọ pé alharibu òdìyàtù. Gbogbo àwa mùsùlùmí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. So ẹ̀yin ọmọ ìyá mi dàwú al-asọ̀bìyàtà ẹ fi ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ nílé yìí Tìjàníyà ilé nígbà tó ókè ẹ máa wo Jamiu Adégúnwà ó ṣe comparative Àgbọ́lábù Yusuf ó ṣe comparative ìwọ́ wá ní ẹ má gba ìsìláàmù lọ́dọ̀ Jamiu Adégúnwà o ṣùgbọ́n ẹ lọ gba ìsìláàmù lọ́dọ̀ Malabu Yusufu comparative Ghana lájọ́ sí tí Jamiu Adégúnwà bá ní interest tó bá ní interest tó bá lọ report nílé ẹjọ́ irú ẹni tó sọ bẹ́ẹ̀ yẹn òfin gbé gbogbo ọlọ́wọ́ ẹjọ́ láti lè gbogbo òfin gbé kíyàn sọ ní ìsìn pé ẹ̀yin èèyàn àṣàlùwàrá tí iṣẹ́ alágbára mi dálẹ̀ ẹ má lọ síbẹ̀ mọ́ irọ́ náà ń pàtàn àwọn èèyàn jẹ́ o ẹ gbọ́dọ̀ lọ́bẹ̀ mọ́ o inú ìjọ fásitì tàbí nẹ́sàtì ni ẹ máa lọ tí mo sì ti rẹ́gísítà àjọ mi èmi ò lè gbà ń tèmi o ẹlòmíì lè gbà tán bá sì bí ọdá sọ bẹ́ẹ̀ àwọn tán bá bí ọdá sọ pé ìjọ àǹsáàrù ìwàrá yẹn o ẹ má lọ ọbẹ̀ o ọ lọ mú ẹni tó náà tàn ń jẹ wá yóò dúró báyìí tó ọba lè pòfáìdì ẹni tó sọ pọ́n tàn ń jẹ abẹ́ni tó sọ pọ́n lù ní jìbìtì ọ ń lo ẹ̀wọ̀n so ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí àwọn nǹkan míì tẹ́ ẹ máa fojú fò yẹn ìwà agọ̀lẹ̀mí kankan ẹ má máa fojú fò nǹkan tí ò yẹ. ẹ má fojú fò máa ìbàjẹ́ òdì ẹwà mọ́wọ́ lára. tẹ́ ẹ bá bú yàn padà tẹ́ èèyàn bá kọ́kọ́ bú yín tẹ́ ẹ bá bú padà yìí tó fi kọ́kọ́ bú yín ẹ rí i pé ẹ tọ́jú ẹ̀ kẹ́ ẹ ṣèfù ẹ̀ tóró lè sáré dìlítì ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ lówó kóòtù kẹ́yìn náà tó wá máa bú padà kí eku rẹ̀ má bàa lápa nínú ayé yín kẹ́ má bàa lápa tẹ́sán ẹ̀yin náà ẹ máa bú padà tó bá wá dún tó bá kálá tó bá lọ ilé ẹjọ́ tẹ́ ẹ bá délé ẹjọ́ ẹ̀yin náà ti máa múra pé àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ nílé ẹjọ́ yóò ti máa yé ẹ wà tọ̀ òun ló kọ́kọ́ bú mi o. olóńgbẹ́jà o. báyìí kàṣà báyìí káwé ní báyìí kalẹ̀ gélèké. jẹ́jẹ́ mi mo dúró o. àìmọye ẹjọ́ tí ó yí lórí ẹni tó pẹjọ́. ìdájọ́ sẹ́dá ni alibadiu asilamu. bẹ́ẹ̀ni ẹni tó bẹ̀rẹ̀ kìkì nàkan ló ṣalábòsí alábòsí. ẹ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ o lalábòsí. alábòsí. so ẹ fi Nàìjíríà lọ́rùn sílẹ̀ ẹ fi Islam lọ́rùn sílẹ̀. ẹ fi Islam lọ́rùn sílẹ̀. ẹ jẹ́ kí social media kọ́ ó ṣe ní. níjọ́ tí wọ́n ń sun Kùránì nínú social media gbogbo ẹ̀lẹ́rí lẹ́gbẹ́ Ọlọ́run ṣeun kódà nǹkan kan ò ṣe ṣé nǹkan wá ṣe ń ṣe àbí ò ṣe ṣé èèyàn ṣe ẹ̀rọ pé èèyàn kan ló mú ta lọ́lọ́run ni ẹnìkan mú Ọlọ́run fún rẹ̀ ló mú. àwọn fi ń bẹ̀rẹ̀ ló kú àyí ọlọ́wọ́ sọ pé ní I am. ẹ̀yin ò dá nǹkan mọ̀ ta lọ́lọ́run. èmi náà lẹ. ẹni tí bá wù wá mú jírímù kó jáwọ́ ń bẹ̀ kò sẹ́rẹ̀ ń bẹ̀. kò sẹ́rẹ̀ bẹ́ẹ̀. káàmù èèyàn kan dúró jẹ́jẹ́ wọn kẹkàn dédé máa tàdù wọn kẹkàn máa wò kí ni lágbájá sọ kọ́ ọmọ kékeré pé ní sí máa pàgbàlagbà ló kò nú tó ìjẹ́ pé wọ́n lọ ponú. ìwọ nínú ẹgbẹ́ tó ọ̀rẹ́ ọ̀sá. ọ̀dà kankan mọ̀. ọ̀dà kankan mọ̀. ìwà amújírímù ni. ẹ máa gbógun ti àwọn ẹni Ọlọ́run àwọn tó rí ṣàdá àwọn àkàndá